ó padà sọ́dọ̀ àwọn òkú yòókù náà ó sì rí pé ìbọn náà ni wọ́n fi pa wọ́n. Àkúrun pátápátá leléyìí lọ́ọ̀dẹ mílíọ̀nìà eléyìí kò lákùúfà. Ta ni lè pa wọ́n bí ò ṣe Ṣínà Játíọ́? Ó wá ń purọ́ pé ìkì mẹ́ta ní ń bẹ nínú ìbọn, ó ti wá fi ìkì mẹ́ta pa àwọn tó wà níbí. A jẹ́ pé ó bóyá àwọn àti Ṣítù Adárípọ́n ni wọ́n tiẹ̀ jọ ń gba èrò yìí ni, bóyá wọ́n jọ ń gbèrò náà ni. Orí ìrònú yìí ló wà tó fi fura pé ẹnìkan ṣílẹ̀kùn ẹnu ọ̀nà ta. Ó sáré paná, ó bọ́ sọ́ọ̀dẹ̀. Ó rí i pé ọlọ́pàá kan nìyí lẹ́nu ọ̀nà fífòlúfò bọ́ ságbàlá tó tọ kiri sórí ògiri àgbàlá. Bó ṣe ń sá lọ nìṣó kan fa aṣọ ẹ̀, ó bọ́ agbádá sọnù, ó bẹ̀rẹ̀ sí sá lọ. Ó ti dójú ọ̀nà lọ́hùn kó tó wá rí i pé ẹsẹ̀ òun tutù. Bẹ́ẹ̀ ló rí i pé ẹ̀jẹ̀ ń bẹ lára ẹ̀. Kí ni ń bẹ nínú agbádá tó ń bọ́lẹ̀? Ǹjẹ́ nǹkan kan lè wà nú ẹ̀ bí? Kí ló lè wà nú ẹ̀? Ó níran títí ó rí i pé ṣéǹjì kékeré ni ó wà ń bẹ̀ káwọn ajá ọlọ́dẹ ọmọ ṣe wàhálà lọ́hùn. Àbẹ́ẹ̀rí bí Ṣínà Játíọ́ ti kú ònú ilé Àlàbá lẹ́ẹ̀kan tínú ẹ̀ ń dùn pé òun parí iṣẹ́ lọ pòun tiẹ̀ tí ó kọ́kọ́ pa Àlàbá kú òun bẹ̀ náà. Ó dé ọ̀dọ̀ Ṣítù Adárípọ́n. Ńgbà tó dọ̀hún bó ti kanlẹ̀kùn báyìí àfi bí ẹni pé Ṣítù náà ti múra ẹ̀ tẹ́lẹ̀ ni ló bá ṣílẹ̀kùn. Bó ti ṣílẹ̀kùn ṣùgbọ́n dàbí ẹni pé kò bá Ṣítù náà láàbò. Ẹ̀ẹ̀kan náà làwọn méjèèjì yìnbọn. Wọ́n yìnbọn papọ̀ ní. Ṣítù nalẹ̀ gbalaja, ó ń ta wàìwàì. Kò dájú pé ìbọn bá Ṣínà rárá. Ó dàbí ẹni pé àtàtàsé ni Ṣítù tàbọn tirẹ̀. Ṣínà tún yìnbọn lu Ṣítù lẹ́ẹ̀kan sí láti jẹ́ kó dájú pé Ṣítù ti kú pátápátá. Ó ti wá lo gbogbo ọta àbọn tán. Bí Yínmírín ṣe jáde rèé, Ṣínà yìnbọn, ìbọn yìí kò dáhùn. Ó bá jan ìdí ìbọn mọ́ látàrí. Yínmírín kò dún pínkín tó fi kó pínpín. Àánú ìkúnlẹ̀ abiyamọ àbí ńlá. Bí Àlàbá ti dé Àlàbá olóòru, ọ̀dẹ̀dẹ̀ Adárípọ́n ló forí lé. Àmọ́ bó ti fẹ́ débẹ̀ báyìí ló ń gbọ́ tí ìbọn dún gbàgbàgbà nínú yàrá Ṣítù Adárípọ́n lọ́hùn-ún. Ó ń wo Ṣínà bó ti jáde kúrò nínú ilé Ṣítù Adárípọ́n. Ó rí i, ó ń wò ó títí tí kò fi rí mọ́. Ó mọ̀ pé ìgboro ló padà sí, ṣùgbọ́n bí yóò ti pẹ́ tó nígboro, òun náà lòun ò lè sọ. Kòwé kan wá bẹ̀rẹ̀ sí ké lórí igi. Kòwé èyí ké títí tí kò há. Àlàbá rántí bí wọ́n ti máa ń wí nígbà tó wà ń kékeré nígbà ìwé ẹ̀ lóko mi ní lẹ́bàá Ọ̀yọ́ pé bí kòwé bá ti kékéké tí ò sẹ̀ àbí tí kòwé kékéké tí ò há, a jẹ́ pé èèyàn kan ó kú ni. Àmọ́ èèyàn tó ti kú lónìí ti pọ̀. Kòwé ìṣá kékéké tí ò há, Mílíọ̀nìà Àṣà ti kú, Mọ́ríàmọ̀ ti kú, Sàfúrátù ti kú, Àdíjàtù ti kú, wọ́n ti dèrò ọ̀run. Èèyàn kan náà ló tún kú nulẹ̀ Adárípọ́n yìí. Tí ò bá sí pé Adárípọ́n kú ni, ó yẹ kó jáde kó máa lé Ṣínà lọ ni. Ó dájú pé òpó ti sùn sílẹ̀ rẹpẹtẹ. Irú kíké wo wá ni Kòwé ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ké? Ó jẹ́ dákẹ́ ń tiẹ̀ Kòwé. Ta ni ò mọ̀ pé ṣẹlẹ̀ ńlá ń ṣẹ̀? Ó wọnú ilé lọ, ó bòkù Ṣítù àti Yínmírín. Ó bá wọn láàrin ẹ̀dẹ̀. Ó wo gbogbo inú ilé. Inú àpò ẹ̀wù Adárípọ́n ló lọ. Ó kó náírà 12 àti kọ́bọ̀ díẹ̀ tó bá níbẹ̀. Ṣùgbọ́n ó mú ìbọn ìléwọ́ Adárípọ́n, ó sì ṣá ọta ìbọn 12 wípé kóun ó tiẹ̀ tó kú. Òun ó rí i pé ọlọ́pàá bíi 6 kọ́kọ́ kú. Tóun bá tún wá ráàyè kí ìbọn yí padà, òun ó tún rí i pé òun pa 6 sí. Bí wọ́n bá wá pa òun lẹ́yìn eléyìí, kóun ó máa rẹ́rìn-ín tijó tìlù tìfọn, kóun ó máa fayọ̀ lọ sọ́run ni. Kì í ṣe Àlàbá lẹ́ni tó padà sílé Ifẹ̀. Onítàn jọ Àlàbá ni. Ó jọ Àlàbá ni, òfìfo ẹ̀ ló ń padà sílé Ifẹ̀. Ojú rẹ̀ ti wá gbaná jẹ báyìí. Nítorí pé Àlàbá gan àdá rẹ̀ báyìí, ibi pẹlẹbẹ kò tilẹ̀ fi ibi pẹlẹbẹ lélẹ̀ mọ́. Bẹ́ẹ̀ ni kò fi igun lélẹ̀. Àdá rẹ̀ dógùn ni. Ó fi ẹnu gúnlẹ̀. Ó gbé èkù sókè. Ta ni yóò gbá èkù yìí mú tí yóò máa fi àdá òun bẹ́ nìyàn? Àlàbá ni. Àbí Àlàbá ni wọ́n ó fi àdá òun gan bẹ́ ni? Àlàbá kò mọ̀, kò sì bi ara rẹ̀ léèrè. Ọ̀rọ̀ ti wá di àti lọ Àjàò báyìí. Bí Àlàbá ti kúrò lábà olóòru ló ti bẹ̀rẹ̀ sí ronú. Kò ṣeé ṣe kí òun máa sá lọ bí òun ti lérò tẹ́lẹ̀, àfi kí òun tún dé ilé tí òun yálò ní lóko rẹ̀. Ó ní ó dáa, kí lòun ó ṣe báyìí? Ó bá ya ṣọ́ọ̀ṣì kan. Lẹ́yìn tó sọ̀kalẹ̀ nínú mọ́tò ní Arùbíìdì,
ó gba ọ̀nà àárín ilé lọ sí ìyékéré. Ṣọ́ọ̀ṣì kan wà ní ìyékéré tí Àlàbá ti fọkàn mú pé yóò wúlò fún òun. Àlùfáà tó wà lórí ìjọ yìí a máa wá bẹ̀ wọ́n wò lẹ́wọ̀n ní Iléṣà nígbà náà. Ṣọ́ọ̀ṣì ìjọ àwọn ajẹ́rìíkú ni orúkọ ṣọ́ọ̀ṣì yìí. Àlàbá yà síbẹ̀, ó rí i pé wòlíì yìí ó wà nù ṣọ́ọ̀ṣì pẹ̀lú àwọn èèyàn. Àlàbá lọ sílé wòlíì, ó kanlẹ̀kùn. Ó ti rò pé òun ó fọwọ́ fún ẹni tó bá yọjú sí òun lọ́rùn pa ni àbí kóun ó tàbọn lù ú. Ṣùgbọ́n bó ṣe rí i pé wọ́n ṣílẹ̀kùn báyìí, ìyàwó àlùfáà ló ṣílẹ̀kùn. Èèyàn kan wúkọ́ nínú ilé lọ́hùn-ún. Ẹni yìí ohun àgbàlagbà ni. Àlàbá wò pé obìnrin yìí ò ní ṣe é pa bóun ti lérò tẹ́lẹ̀. Ó ní ó dáa, òun ó da ọgbọ́n míì ní ọgbọ́n kì í tán láyé, ká wà lọ sóde ọ̀run. Ẹ jọ̀ọ́, àwọn dádì ní aṣọ gbàgẹ̀rẹ̀ táwọn wọ̀ lọ sí ilé alàgbà Sólómọ́nì pé kẹ́ ẹ gbé fún mi. Ìyá ní ṣé wọ́n mọ̀? Ó ní mo mọ̀, òun náà wọ̀ lọ níjẹta. Ẹ ó yá wọlé lọ. Láì mọ Àlàbá rí, ó ṣílẹ̀kùn. Àlàbá wọnú ibi tí bàbá kó aṣọ sí àtàwọn ìwé tíbẹ̀ rí ráúráú kan báyìí. Ó rí àwọn aṣọ gbàgẹ̀rẹ̀ tó níke lọ́rùn, ó ráwọn kan tí ò níke lọ́rùn. Àlàbá mú ilé tó níke lọ́rùn, ó gbà á. Ìyàwó bàbá ní sọ fún wọn o kí wọ́n mọ̀ wá o, tí wọ́n bá ń bọ̀ nílé láàárọ̀ lánìkan tó máa gbé aṣọ náà bọ̀ fúnra wọn kí wọ́n mọ̀ faṣọ ìran èèyàn mọ́. Àlàbá ní yẹ́sì mọ̀, ó tún rántí oko mi nì lọ́hùn-ún. Táìbátù ìyá orogún ìyá ẹ̀ yẹ́sì mọ̀. Àlàbá gbáṣọ yìí ó dójú ọ̀nà. Bálàbá ti dójú ọ̀nà ló gbé aṣọ yìí ló wọ̀ sọ́rùn. Àlàbá wọṣọ yìí lérí aṣọ bùbá. Àlùfáà Àlàbá labalábá, ó rántí ọjọ́ tó ń jáde lẹ́wọ̀n tí Ṣítù ń sọ fún òun pé ó ṣe kúkú lọ gbaṣẹ́ wòlíì. Ó ní àṣìṣe àlùfáà náà lòun ó wàá gbàgbẹ̀yìn. Ó ń lọ kémọ́kémọ́, ó ń retí pé òun ó bá àwọn ọlọ́pàá ní ẹrun wá, ṣùgbọ́n nígbà tó débẹ̀ kò rọ́lọ́pàá kankan níbẹ̀. Kò pàdé ọdẹ ìgboro gan pàápàá. Ó nìkan ṣoṣo ń gíro ló ń lọ láti ìyékéré dé òrótó, dé ìta akọgun, dé òkèrèwé, dé àtìbà, dé ẹrun wá, dé ọjà afẹ̀, lọ́nà ọmọ rẹ̀, dé ìyànà lókòrẹ́. Ó yà sí lókòrẹ́ kò rẹ́ nìkankan. Àlùfáà Àlàbá labalábá tí sì mọ́lẹ̀ yókóró, gbogbo ẹ̀ ó dá páropáro ni. Ilé ni Àlàbá lọ tààrà. Àmọ́ bó ti yọ lọ́ọ̀kan o, ó rí i pé iná kan tàn sílẹ̀ ní yàrá òun. Ó mọ̀ pé òun kò tanná sílẹ̀ nígbà tóun jáde lọ sílé aláàjì. Gbogbo rẹ̀ fẹ́rẹ̀ má ti ju wákàtí 3 lọ, ṣùgbọ́n ó dàbí ọdún kan. Ó dúró lọ́ọ̀kan, kò lè súnmọ́lé. Ó ń retí pé àwọn ọlọ́pàá wọ́n ti tọpa òun délé ni. Pàápàá bí wọ́n bá ti rí agbádá òun tí ẹ̀jẹ̀ rẹ̀, bí àwọn ajá wọn bá sì ti ṣamọ̀nà wọn délé òun. Àṣírí ẹni a máa bani lẹ́rù